Imam Yunus ni mo wá bá sọ̀rọ̀. Kí n tó máa lọ, mo kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lápapọ̀. Mo kí bàbá wa Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi. Mo kí yín. Adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀. Ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́ kánrin kéṣe, ẹ̀sìn ọba jẹ́ kó pẹ́. Mo kí Imam Yunus Taliat bí wọ́n kú iṣẹ́ takuntakun. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ má yẹ kó yà yín lẹ́nu. Imam Yunus, ẹ̀yin gangan ni mo wá bá sọ̀rọ̀. Ẹ̀yin ni mo wá gbà níyànjú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ níbi àwọn fọ́nrán mi kan sẹ́yìn wípé mi hate yín gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, gẹ́gẹ́ bí èèyàn, pé bóyá mo wá kórìíra yín. Mi ò kórìíra yín rárá. Mi ò kórìíra yín. Kò dẹ̀ wù mí pé kẹ́ ẹ ṣubú. Kò wù mí pé kẹ́ ẹ ṣubú rárá tọ́. Torí wípé èmi náà mò ń ṣiṣẹ́, mo dẹ̀ wà láwọn ipò ọwọ́ ara tèmi náà tí ó dẹ̀ ní wù mí gan pé kí n ṣubú tàbí kẹ́nìkan gbé mi ṣubú. Ṣùgbọ́n nígbà míì tíyàn bá rí tí ń jẹ́ òtítọ́, tíyàn ródodo, tíyàn dẹ̀ rí wípé ẹni tọ́rọ̀ kàn, bóyá di kan àbí kejì, àárín yẹn ó ṣòro tú wò, ó ṣòro tú. Torí tí wọ́n bá ń sọ wípé èèyàn ò kí ń ṣe ọmọ inú ilé, ò kí ń sọ ọmọ inú ilé wa o. Àwọn ilé ayé lára ń pariwo wípé Imam Yunus kò kí ń sọ ọmọ inú ilé àwọn, pé kò kí ń sọ ọmọ inú ilé àwọn, pàápàá jùlọ kò kí ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́. Ṣé pé ọ̀rọ̀ yẹn ó kì sára. Ọ̀rọ̀ yẹn nítumọ̀, ó nítumọ̀. Ibi tí wọ́n bá ti ń pariwo pé èèyàn ò kí ń sọ ọmọ inú ilé rárá, pàápàá jùlọ kò kí ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́, kò kí ń sọ ọmọ ìlú àwọn. Wọ́n ní bájá ò bá rí kò kí ń gbó. Bí ajá, àwọn bàbá ló máa ń pa lówe o. Wọ́n ní tájá ò bá rí kò kí ń gbó. Àwọn tó dẹ̀ ń jáde tó ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ wípé àwọn lọmọ ojúlówó Ayílára, ilé Ayílára, à ń rójú gbogbo wọn. Àwọn tí ó ń tò sẹ́yìn Imam Yunus bí ẹyọ ọ̀kan èjì ni. Báwo ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀? Inú ilé téèyàn bá wà tí wọ́n ti bíyàn, kódà béèyàn ò bá gbé bẹ́ẹ̀ dàgbà, èèyàn ó ṣáà mọ àwọn tó jẹ́ ẹbí bàbá èèyàn. Ẹ̀gbọ́n ni, àbúrò ni, tó jẹ́ tara tèèyàn gan, tí ì bá jẹ́ pé èèyàn kan nìkan ni wọ́n bí. So tí ò ń ṣe pé èèyàn nìkan ni wọ́n bí, kó mọ̀ wá sí èèyàn kan tàbí méjì pàtó tí ó jẹ́ ọmọ bíbí ojúlówó ilé Ayílára gangan, tí wọ́n ó dúró tì í gbágbáágbá wípé báyìí leléyìí rí, báyìí tọ̀tọ̀ wọ́n ń rí. Imam Yunus, ẹ jẹ́ ká gbé àárín yẹn yẹ̀wò dáadáa o. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò dáadáa. Ẹ dẹ̀ jẹ́ ká ronú sí i. Ní tó mú èmi gbà mí nímọ̀ràn ni wípé tí nǹkan ò bá kí ń ṣe tèèyàn, tí ò bá kí ń ṣe tèèyàn, kéèyàn fi sílẹ̀ nígbà tó níyì, ìgbà táwọn ní nǹkan ò ti fara mọ́. Ìgbà táwọn tó ní nǹkan tí wọ́n ti yarí délẹ̀ pé sáà àwọn gbọ́dọ̀ gba ẹ̀tọ́ àwọn lọ́wọ́ ẹni tó já ẹ̀tọ́ àwọn gbà. Ìyẹn oyè lèmọ́mú àgbà Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní ó tọ́ sílé Ayílára. Bọ̀ wọ́n lẹ́yìn ò kí ń sọmọ inú ilé. Wọ́n lẹ́ kí ń sọmọ inú ilé. Wọ́n lẹ́ kí ń sọmọ inú ilé. Ìmọ̀ràn mi sí yín ní pàtó pàtàkì ni wípé ẹ fi kinní yìí lẹ̀ nígbà tí ó yẹ yín. Ẹ fi sílẹ̀ nígbà tí yóò bu ìkún yín.
ẹ fi sílẹ̀ nígbà tí tẹ́tùn lápọ́nlé lọ́wọ́ àwọn èèyàn wípé lóòótọ́ bó ti rìn tó fi débẹ̀ nìyí. Nígbà àwọn tó ní nǹkan pariwo kò jẹ́ ọ̀pọ̀ dààmú wọn tó fi fílẹ̀ wọ́rọ́wọ́. Wo nǹkan míì tọ́lọ́run tó máa ṣe fún yín. ẹ wo nǹkan míì tí Ọlọ́run tún máa ṣe. ẹ jẹ́ ká tún wá rò dáadáa. Lèmọ́mù àgbà ní lèmọ́mù àgbà tí ìsọmọdé tí wọ́n níbì kan lẹ́wà tẹ́ ẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé ẹ tún wá sí Ògbómọ̀ṣọ́. tí ẹ̀ bá wá rí nǹkan tí ò kì í ṣe tèèyàn tí wọ́n pèèyàn síbẹ̀ gẹ́gẹ́ bí lèmọ́mù àgbà tẹ́ ẹ jẹ́, gẹ́gẹ́ bí gbogbo àwọn àlùkùránì tẹ́ ẹ mọ̀ tó jọ́rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí àwọn àdìtì tẹ́ ẹ mọ̀, gbogbo àwọn ìwé tó jẹ́ ìwé mímọ́ ti ẹ̀sìn Islam, tí ó yẹ ní tí ì bá ṣe tèèyàn wọ́n láwọn kan ló gbé yín wá gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wá yẹ kéèyàn jẹ̀rù oyè bẹ́ẹ̀ yẹn. sọ yẹ kéèyàn ọbẹ̀ wulẹ̀ tìrú oyè tí èsì tèèyàn tí wọ́n ní kò kan yàn rárá tí èsì tiyín. ẹ fi kíní yìí lẹ́yìn táìmù tó níyì bàbá. ẹ fi kalẹ̀. àwọn tó lóyè ń jáde lọ́tún lósì. wọ́n ń jáde lọ́tún lósì tí wọ́n ń sọ̀rọ̀. ìgbà tó yẹ tí ó yẹ yín ni kẹ́ ẹ fi kíní yìí kalẹ̀. ẹ má jẹ́ ó pẹ́. ẹ má jẹ́ kó pẹ́. ẹni yóò fi wà ń bẹ́ẹ̀ ni kò ní mú ẹ̀tẹ́ dání, ni kò ní mú ojútì dání. gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi o. gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi. èmi ò tiẹ̀ lè báyàn du nǹkan oní nǹkan tí ò ń ṣe tèmi mo fẹ́ bá wọn dù fún. ní tí ò bá kí ń ṣe tèèyàn kí lèèyàn fẹ́ báyàn dù fún. Ọlọ́run dẹ̀ pọ́n yín lé. wọ́n ní ìmáàmù náà lẹ jẹ́ níbi tẹ́ ẹ wà tẹ́lẹ̀. wọ́n ní ìmáàmù náà lẹ jẹ́ níbi tẹ́ ẹ wà tẹ́lẹ̀. gẹ́gẹ́ bí mo rẹ̀ ṣe ń gbọ́ gan, wọ́n ní àti ọkọ̀ pè yín tẹ́ ẹ lẹ́ẹ̀wá. ibi tẹ́ ẹ wà yìí ó tẹ́ yín lọ́rùn. wọ́n ní á pè yín bí ẹ̀ẹ̀kan bí ẹ̀ẹ̀mejì kó tó di pé ẹ̀yin gan ń fi yé wọn wípé kò nídìí ọmọ pè yín mọ́ pé ibi tẹ́ ẹ wà yìí tẹ́ yín lọ́rùn, kò sí wàhálà kò sí kan. wọ́n tó di pé à ń pè yín pé oyè ìdílé yín ni ẹ máa bọ̀ wá oyè bàbá yín ni. bọ̀ lóòótọ́ tó bá jẹ́ wípé kì í ṣe oyè ìdílé yín, kò ń ṣe oyè bàbá yín ni, kí ló dé tẹ́ ẹ wá ibi tẹ́ ẹ ti rí nǹkan kan dìmú táṣìírí yín ti bò ń bẹ̀, táwọn èèyàn nífẹ̀ẹ́ yín, tọ́lọ́run fún yín lápọ́nlé ń bẹ̀, kí ló dé tẹ́ ẹ kúrò. A bird in hand watches billion in the bush. àwọn òyìnbó ló sọ yẹn o. wọ́n ní a bird in hand watches billion in the bush. ẹyẹ téèyàn dìmú tó wà lọ́wọ́ èèyàn ó ju ẹgbẹgbẹ̀rún ẹyẹ tí ń bẹ nínú igbó lọ téèyàn ń fojú wò káàkiri. èyí tọ́lọ́run ti ṣe fún yàn tíyàn ti dìmú yẹn kò yẹ kíyàn lè jùlẹ̀. kò yẹ. kódà mi ní tàn yín, ó jẹ́ ẹ̀kọ́ fẹ́mi gan. ó jẹ́ ẹ̀kọ́ fún èmi gangan wípé tíyàn bá ń wà níbì kan tó ti dipò ọlá kan mú, tápọ́nlé dẹ̀ wà ń bẹ̀, tí yìí wà ń bẹ̀ fún yàn, táwọn kan tún wá pèèyàn wípé mọ́ bọ́ o, oyè ìdílé màmá rẹ ní o, oyè ìdílé bàbá rẹ ní o, oyè ìkángun rẹ ní o, ìwọ ló yẹ kó jẹ́ o. kíyàn tó wá fi oyè tẹ́ pé nǹkan kan náà ni pẹ̀lú ara wọn. chief imọ́ọ̀mù jẹ́ gbogbo ibi tí bá wù kọ́ mọ́ ó jọ lágbára bákan náà ni. kò sí gbogbo àgbáyé ni a ti dá a mọ̀ lèmọ́mù àgbà. kódà kó jẹ́ pé inú abúlé lèèyàn ti jẹ́, wọ́n sì dá a mọ̀, well recognized throughout the world. gbogbo àgbáyé ló dá a mọ̀. kí wá ló dé? ẹ wọ́n ń fà sọ́tún, ẹ̀ ń fà sósì. wọ́n lẹ́ẹ̀kì ń sọmọ ìdílé àwọn rárá. oníwà ń jáde, ẹlẹ́yìn ń jáde, ọkùnrin ń jáde, àwọn obìnrin ń jáde, àwọn ọkùnrin ń jáde. kíní yìí gba èrò
ó gba èrò. Ìmọ̀ràn tèmi ní fún yín, ẹ fi oyè wọn sílẹ̀, ẹ fòyè wọn sílẹ̀, ẹ fòyè wọn sílẹ̀. Gbẹ̀tọ́ fáwọn ẹlẹ́tọ̀ọ́, yóò mú iyì dání, yóò mú àpọ́nlé dání. Ẹ̀yin gan rìn síbi tó bá wù yín, ẹ jọ dọ̀rẹ́ papọ̀. Kò ní sínú wípé agídí ni tó ti wọ́ wá lẹ́yìn. Ẹ ṣàtúnṣe rẹ̀, gbóyè lẹ̀ fún wọn, ẹ gbóyè lẹ̀ fún wọn, ẹ gbé oyè wọn sílẹ̀ fún wọn. Ní tí ẹ bá tó ń kálukú ń pariwo, wọn ní ń pariwo, wọ́n ní ẹ̀lẹ́tọ̀ọ́ rẹ̀ kì í ṣẹ̀tọ́ yín, àwọn làwọn ní nǹkan àwọn. Wọ́n ní pòfẹ́sọ̀ nínú ẹbí, wọn ò ní pòfẹ́sọ̀ nínú ẹbí. Wọ́n ní dókítà nínú ẹbí, wọn ò ní dókítà nínú ẹbí. Kódà kan má ní olóyè kankan, kan má ní ẹnì kankan, kan má ní ẹnì kankan nínú ẹbí tó kàwé, tó ka kéwú, tó gboyè. Oyè wọn ni. Ẹ fi wọ́n sílẹ̀, ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú àwọn ìlú, ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́. Bó bá lọ tọ́ sí wọn, tí ẹ bá rẹ́ni mú kalẹ̀, tí ọ̀rẹ́ ni mú kalẹ̀, yẹn ò kàn yín. Ẹ fòyè wọn lẹ̀, ẹ fòyè wọn sílẹ̀. Ìmọ̀ràn lèmi gbà yín o. Gbogbo nǹkan ní máa ní àpọ́nlé, ìgbà àpọ́nlé. Ẹ fòyè wọn sílẹ̀ fún wọn. Oyè ọ̀tán lù ú. Inú mi dẹ̀ dùn pé ẹ ti kọ́kọ́ jẹ́ níbì kan. Tó bá pè mí lẹ́yìn, èmi ò ní fi ká, èmi ò ní kó níbi tí mo ti kọ́kọ́ jẹ yẹn o. Ibi tọ́wọ́ mi ti bá yẹn, bóyè lèmọ́mú àgbà náà ni, chief imam. Ibi tọ́wọ́ mi ti bá, tí mo ti dìímú ṣinṣin yẹn, èmi ò ní kó ńbẹ̀ o. Wàláhì èmi ní kúrò ńbẹ̀. Màá tẹ̀bà tibẹ̀ ni tí màá ṣe ọbẹ̀ ẹ̀gúsí sí. Ìmọ̀ mi ni kálókáló, tọ́kàn mi ó balẹ̀ ńbẹ̀. Ju bí fàmí ń fọ́, tíyẹn gan mọ̀ wípé ibi tóun ń lọ yìí kì í ṣẹ̀tọ́ òun, kì í ṣẹ̀tọ́ òun. Nǹkan ò lè jẹ́ tó èèyàn kí wá lọ pọ̀ tó báyìí. Kó má sí inú ẹ̀gbọ́n yín kankan, nínú àbúrò yín kankan. Ẹ̀gbọ́n ìyá bàbá yín ni, àbúrò màmá bàbá yín ni, àbúrò bàbá yín ni, ẹ̀gbọ́n bàbá yín ni, tí ó wá dúró tì yín. Kẹ́ máa fà nǹkan tó báyìí látijọ́ yìí. Kó má sáwọn tí ó ti yọjú tó jẹ́ ẹ̀jẹ̀ yín gangan wípé ẹ̀gbọ́n nìyí, ẹ̀gbọ́n leléyìí, ẹ̀gbọ́n leléyìí, àbúrò leléyìí, àbúrò leléyìí. Àwa lè sọ o bóyá ẹ̀yin nìkan ni bàbá ìyá yín àti màmá yín bí. A lè sọ o. Ṣùgbọ́n láti ìgbà tọ́rọ̀ yìí ti wá ṣẹlẹ̀ ń ṣe, ẹ̀yin náà ẹ wò ó, ẹ wò ó, ẹ wò ó bí wọ́n ṣe ń jáde lọ́tùn ló sì ti ń pariwo. Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí ká jọ, kọ́lọ̀ ń jẹ́ kí n rí. Mo fẹ́ sáàtì fún fídíò kan kẹ́ ẹ fi wò ó. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fa, Ọlọ́run á wà pẹ̀lú wa o. Mi ò hate yín, èèyàn ẹlẹ́ran ara ni yín. Ọlọ́run ló dá yín, Ọlọ́run ló dá mi. So kí la fẹ́ máa bá, kí la fẹ́ máa du oyè tí kì í ṣe tèèyàn? Kí la fẹ́ máa du oyè tí kì í ṣe tèèyàn? Mo fẹ́ ká jọ wo fídíò yìí, ká gbọ́n tí. Musili tí ń sọ ìsọkúsọ ní sọ, mo mọ̀ yí pé alálẹ̀ láélára àti aládọ́bí láélára yóò bi léèrè nítorí pé ogún bàbá rẹ̀ yìí ọ̀ǹtà. Ṣùgbọ́n òun inú sọ àwọn ẹ̀tẹ̀ bá ń bi Musili léèrè, sọ nìkan ló dá wà ní sọ. Inú sọ lẹ́gbọ̀n, kò lábúrò. Tọ́jà pé bí òun ọ̀bá mọ ìtàn inú ilé bàbá rẹ̀ lóhun inú sà. Ó lè pe àwọn ẹ̀gbọ́n rí ọ̀hún wà kí wọ́n wá ṣàlàyé bí ó ti ṣe jẹ́ nínú ilé Ayílára. Ẹ gbọ́ bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ẹ̀yin náà gbọ́rọ̀ yẹn. Wọ́n ní ṣé Imam Yunus ṣé wọn à ní ẹ̀gbọ́n ni? Wọn ò láwọn ẹ̀gbọ́n? Ṣé wọn ò láwọn àbúrò ni? Ká tún fà síwájú, ṣé wọn ò lẹ́gbọ̀n bàbá ni? Ṣé wọn ò lábúrò bàbá ni? Ṣé wọn ò lẹ́gbọ̀n ìyá ni? Ṣé wọn ò lábúrò ìyá ni? Kó wá jẹ́ wípé àwọn nìkan ni wọ́n wá dá dúró. Àárín yẹn ó gba àkíyèsí rí, ó gbà kíyèsí, ó gbà fura, ó gbà fura.
ó gbà fúra o. Ẹ fi nǹkan wọn lẹ̀ fún wọn bó bá ṣe wù wọ́n, ẹ fi wọ́n lẹ̀. Wọ́n ní pòfẹ́sọ̀ ni wọn ò ní pòfẹ́sọ̀ nìyẹn ọ̀kan ẹnìkankan, ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú oyè wọn. Ó ní ìmọ̀ràn tí mo ní kí n gbà yín. Ká tún wo fídíò yẹn síwájú díẹ̀. Ẹ jẹ́ ká wò ó síwájú díẹ̀ ká wo. Báwo ọmọ máa ṣàfàyí lára lórí ọ̀rọ̀ tí àbúrò mi Musili yìí sọ. Ìsọkúsọ ní sọ, èmi gangan ni Musili wá bá tó sọ fún mi wípé Yusuf Shittu sọ fóun wípé nínú ṣe ìsọmọ ilé Ayílára wọ́n kàn ní káwọn ọlọ́pọ̀ má àwa Ayílára ni. Tí Musili bá sì ní irọ́ ni mo pa, kó wá sàlùwàlà, kó wá gbé Kùránì, kó wá fi ìgbésí ayé rẹ̀ kó wá fi búra níbi tó bá lóun sọ fún èmi Sífáwù bẹ́ẹ̀. Èmi Sífáwù sì dáhùn wípé Musili tí ń sọ ìsọkúsọ ní sọ, mo mọ̀ yí pé alálẹ̀ ilé Ayílára àti aládọ̀bí ilé Ayílára yóò bi léèrè nítorí pé ogún bàbá rẹ̀ yìí ọ̀ ń tà fún Yínúsà ni. Gbogbo ẹ̀yin tẹ̀ mú fọ́nrán yìí, ẹ má gba ọ̀rọ̀ sọkúsọ tábúrò mi Musili sọ o, nítorí wípé iṣẹ́ owó rẹ̀ ní í ṣe o, ìdílé kankan kò sì ràn o. Lẹ́ẹ̀kan sí èmi ni Sífáwù ọmọ Màṣàfà Ayílára. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni nípa ọ̀rọ̀ sísà mi Hajiya Musili tó jáde tí ń sọ ọ̀rọ̀ Yínúsà wípé ọmọ ilé Ayílára ni. Ó sì sọ ọ̀rọ̀ kan fún àwọn bírọ́dà mi nígbà tí wọ́n lọ sí Ìlọrin wípé a ti ṣe mistake. Fine, a gbọ́ a ṣe mistake. Ṣé tí èèyàn bá ṣe mistake ṣé òun correct rẹ̀? Òun fúnra rẹ̀ retired teacher ni. Òun ló yẹ kó tiẹ̀ mọ̀yún kó tó di pé any other person ló tiẹ̀ lè bá a sọ èyí. Ọjọ́ tí wọ́n sì lọ sí Ìlọrin yìí, òun fúnra rẹ̀ ó introduce rẹ̀ pé òun ọmọ Hùsẹ́nì Àṣàfà Làwánì Usmanu. Lẹ́yìn ìgbà tó introduce ara rẹ̀ tó bá wù níbẹ̀ Ìlọrin, òun tún sọ kátikàtì míì tí ò yé wa. Ó sọ wípé Yínúsà ó ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́. Ṣé sàtífíkẹ́ẹ̀tì lèèyàn fi ń jẹ́ ọmọ ilé ni? Kó ṣe àlàyé fún wa. Bí Yínúsà bá sì lè sọ àwọn tí wọ́n bí òun Musili tí ń sọ̀rọ̀ yìí, ẹni kó bá wa ṣàlàyé pé lámẹ́ báyìí ló bí Yínúsà, lámẹ́ báyìí ló bí ẹni ó bí Yínúsà. Kó ṣe é délẹ̀ bí òun fúnra rẹ̀ náà ṣe introduce ara rẹ̀. Torí èyí tí ń lọ tí ń bọ̀ ká àmọ́ tẹni tí ń ṣe yìí ọ̀rọ̀ yóò yé wa. Àwa fẹ́ kọ́ láyé wa lókòdoro. Ọmọ ẹ̀dẹ̀ báyìí ni Yínúsà o, ẹni báyìí ni bàbá rẹ̀ o. Bóyá a sì wá mọ̀. Ṣùgbọ́n òun Yínúsà àwọn ẹ̀tẹ̀ bá ń bi Musili léèrè. Sọ nìkan ló dá wà ní sọ. Yínúsà lẹ́gbọ̀n kò lábúrò. Tó jẹ́ pé bí òun ọba mọ ìtàn inú ilé bàbá rẹ̀ lóhun Yínúsà, ó lè pe àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọ̀hún wá kí wọ́n wá ṣàlàyé bí ó ti ṣe jẹ́ nínú ilé Ayílára. Ẹ ṣeun wa. Tó kí ni ìmọ̀ràn ń fún àwọn aráàlú Ògbómọ̀ṣọ́ lórí ohun tí wọ́n ti gbọ́ síwájú? Ṣé kí wọ́n tẹ̀lé ni àbí káwọn náà tún bá yín bí Hajiya Musili fóun náà ṣàlàyé bí Yínúsà ṣe jẹ́ gẹ́gẹ́ bí Hajiya Musili náà ṣe ṣàlàyé ara rẹ̀? Ìmọ̀ràn mi sí àwọn ará Ògbómọ̀ṣọ́ ò ní wípé àwọn tí wọ́n ti rí òdodo tí wọ́n sì ti ń bá wa sọ ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn náà ń gbàdúrà pé ilé àti ẹ̀dẹ̀ wọn tí wọn ò fẹ́ kó bàjẹ́, a dúpẹ́ lọ́wọ́ wọn. Mo wá fẹ́ kí wọ́n bá ń bi Musili léèrè ìpè àníṣe Yínúsà ọmọ bo ní í ṣe, kí wọ́n bá ń bi léèrè
tí ọba lè dáhùn ìbéèrè tèmi. ọmọ ẹ̀dẹ̀wó tá ń bá bá rẹ nínú ilé afẹ́mọ̀ torí gbogbo àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n wá lọ́jọ́ òní wọ́n ṣàlàyé ara wọn kálukú lọ́dàkọ èmi lọ́mọ mọ̀lúfù èmi lọ́mọ Ganiyu èmi lọ́mọ gbá èmi lọ́mọ àwo ká ní tiẹ̀. Alhamdulillah. Tọ́ gbogbo àwa tí a wà l'Ógbómọ̀ṣọ́ òun náà ni àṣìgbọ́ yìí wípé. mo bí akó àbọ̀ a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ ojúlówó ilé Ayílára gangan làwọn náà tó ń sọ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu wọn yẹn tìmí wá rọ̀ yín mo bẹ̀ yín Imam Yunus Taliat ẹ fi oyè lẹ̀ fọlóyè ẹ gbóyè lẹ̀ fún wọn ẹ gbé oyè wọn lẹ̀ fún wọn ìmọ̀ràn tèmi ò ju yẹn lọ o torí gbogbo nǹkan ló lásìkò tí ẹ̀ bá ti wá jẹ́ kí nǹkan yẹn kó tayọ àsìkò rẹ̀ kò ní mú ìdánimọ́ kò ní mú àpọ́nlé dání lèmi fi ń rọ̀ yín mo fi ń bẹ̀ yín wípé ẹ ṣe nígbà tí ó máa lápọ́nlé tó máa níyì aṣọ ara wa iyì ara wa kò ní fàya ọlọ́run bò ní ṣe wá rí ẹ àmì àṣẹ bí bá tún ṣe ń lọ àtún máa tẹ̀síra wa.